Yàrá kàwé ìṣẹ́lẹ̀ rẹ̀ wà. Àárín tí ẹ̀kọ́ jọ sí abẹ́gẹ́ yìí tẹ́ ń sọ tí ẹ̀ ń dání tẹ́ ń ṣe gbogbo ẹ̀ dàkún sí ẹ̀ lè ṣe àlàyé nǹkan tí ẹ̀ ń ṣe ní bíbọ̀ yìí fún wa. Ń fún wa níṣẹ́ àmúṣe wọn. Iṣẹ́ àmúṣe wo? Lórí iṣẹ́ àmúṣe oúnjẹ ilẹ̀ Yorùbá. Oúnjẹ wo wá nìyẹn? Egbò àti ẹ̀wà. Ṣé gbogbo yín ni wọ́n fún ni? Gbogbo wa ni àwọn yòókù mi wà ń bẹ̀ pàtàkì táwọn ń dání tù. Wá ní eléyìí. Ẹ̀wà ni. Eléyìí wá ń kọ́. Egbò ni. Àwọn wá ní àwọn eléyìí. Àwọn akẹgbẹ́ mi yòókù mi àjọ ń kà wọ́n. Ọlọ́run àpò àṣẹ Ọlọ́run àjẹ́ ká sí. Àmì ẹ̀ṣẹ̀ Ìjókòó ọkọ̀ ojúmọ́ ẹ dákun kí ni orúkọ yín? orúkọ mi ni Ẹ̀báídá Hasan. Yàrá kàwé kèlé ni ẹ wà. Yàrá kàwé ní ìlànà àjà tí àwọn èèyàn ń pè ní SS1. Ariwo tí ẹ kó jẹ sí abẹ́ dípò tí ẹ ń dáná tí ẹ ń ṣe gbogbo ẹ̀ ǹjẹ́ ẹ lè ṣàlàyé ohun tí ó ṣẹlẹ̀ fún wa níbí yìí? Fún wa ní iṣẹ́ àmúṣe Iṣẹ́ àmúṣe wo wá nìyẹn? oúnjẹ ilẹ̀ Yorùbá. Irúfẹ́ oúnjẹ wo? Iyán àti ọbẹ̀ ẹ̀sìn. Àbájọ ọmọ tí ó lè díẹ̀ ń bẹ sí látàwọn. Kí ni wọ́n fẹ́ fi ẹ̀fọ́ ṣe? A fẹ́ fi síbi ọbẹ̀ òsíkí. Ẹja lélẹ́yìí tó gbẹ dáadáa. Ẹ ṣeun. Ẹja ló gbẹ dáadáa yìí. Àwọn wá ní àwọn ìjókòó yìí rèé. Àwọn akẹgbẹ́ mi tó ń jẹ fún ẹni tó ṣe mí. Ọlọ́run jẹ́ ká ṣe rere àṣà àṣeyọrí. Àmì òwe ẹ̀sìn wọn dàbọ̀. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀. Ariwo tí ẹ ń dáná tí ẹ kó jẹ sí abẹ́ dípò ǹjẹ́ ẹ lè ṣàlàyé ohun tó ń ṣẹlẹ̀ fún wa níbí yìí? Wọ́n fún wa ní iṣẹ́ àmúṣe wa láti Iṣẹ́ àmúṣe wo? lérí ọ̀dá nílé oúnjẹ wa ilẹ̀ Yorùbá. Oúnjẹ wo wá nìyẹn? Mọ̀gí ìtìpá. Ẹ́ Mọ̀gí ìtìpá. irú oúnjẹ wo wọ́n pè bẹ́ẹ̀? Oúnjẹ tẹ́ ẹ pé téèyàn bá ti gbé ẹ̀wà kaná tẹ́wà bá ti jiná á wàá da ìbọn sí àárò bíi àmàlà. Ẹ rò bí àmàlà. Àárò bíi àmàlà. Ẹ bá ti wá rò tẹ́ ẹ fọ̀ bẹ́yọ̀ sí. O kò nídìí ọbẹ̀ yọ. Á di àtà sí. Ẹ bá ti ta sí kẹ́kọ́ ẹ ṣe wá kẹ́kẹ́. Á kọ́ á dà sí ayé inú sẹ́lẹ̀tì tí wọ́n fi jẹun níbẹ̀ lájà sí. Á wá oúnjẹ wá jì. Àwọn wá ní àwọn eléyìí. Àwọn akẹgbẹ́ mi Wọ́n jọ fún yín ṣe é ṣe. bẹ́ẹ̀ Ọlọ́run jẹ́ ṣe àṣeyọrí. àmì ó dà bọ́dà bọ́dà. Káàárọ̀. Kí ni orúkọ yín? Orúkọ mi ni Omidé Ọlásùpọ̀ mi. Yàrá kàwé kèlé ni ẹ wà. Mo wà ní yàrá kàwé alákọ̀ọ́ ìlànà tí a mọ̀ sí SS. Kó jẹ sí abẹ́ igi tí ẹ gbé èépa òfin kalẹ̀ kí ni ẹ fẹ́ fi ṣe? Irọ́ o, wọ́n fún wa ní iṣẹ́ àmúṣe lórí oúnjẹ ilẹ̀ Yorùbá èyí tí a mọ̀ sí tàfíọ́ká. Tàfíọ́ká lélẹ́yìí kì í ṣe nípa. Ajẹ́ pé tàfíọ́kà ni. Àwọn èròjà wo lẹ́tọ̀ wá lò sí i? Àròjà tá a gbé kalẹ̀ òun náà ni bíi àgbọn, mílíìkì, ṣúgà àti ẹ̀pà. Ajẹ́ pé ẹ̀pà ni eléyìí. Ẹ̀pà ni. Ẹ̀pà ló gbẹ dáadáa yìí. Kí ẹ tún fẹ́ fi ewé eléyìí ṣe? Ewé ìwé tá a mọ̀ sí ewé tíì ni. A máa ń fi sí inú tàfíọ́ká kó lè mú òun ìfọ̀ Ó dáa. sí lè mú òun. Àwọn wá ní àwọn eléyìí. Àwọn akẹgbẹ́ mi ta jọ wà ń bẹ̀rẹ̀. Ọlọ́run jẹ́ ká ṣe àṣeyọrí o. Àmì o. Káàárọ̀ o. Ẹ káàárọ̀ sí. Kí ni orúkọ yín? Orúkọ mi ni Omidé Lawal Hamida. Yàrá kàwé kèlé ni ẹ wà. Yàrá kàwé kejì girama èyí tí a mọ̀ sí SS1. Wọ́n rí oúnjẹ péjọ níbí yìí tí ẹ̀ ń dára ǹjẹ́ ẹ lè ṣàlàyé ohun tí ó ṣẹlẹ̀ fún mi níbí yìí? Wọ́n fún wa ní iṣẹ́ àmúṣe ni. Iṣẹ́ àmúṣe wo? Wọ́n máa fi dòdò jẹ ẹ̀pà ni. Ẹ̀rọ ọ̀hún èéfì dòdò jẹ ẹ̀pà ọ̀gbọ̀n ọ̀gbọ̀n àtẹ̀pà ni wọ́n ń pè. Ṣé ẹ̀yẹ́ sì lè jẹ oúnjẹ yìí kí ó yóò yẹn báyìí? Kì í ṣe oúnjẹ àjẹyó o. Bá ti mú bọ́ọ̀lù yìí téèyàn fi jẹ ẹ̀pà. Téèyàn wá rọra mú ọtí ẹlẹ́rìndòdò yìí téèyàn fi tẹ̀ yóò rọra máa lọ. Ó ṣẹ̀ṣẹ̀ ń yé mi pé bọ̀ọ̀lì àtẹ̀pà kì í ṣe oúnjẹ àjẹjù. Ṣé àwọn akẹgbẹ́ yín wá ní àwọn yòókù yìí ni? Bẹ́ẹ̀ni. Àti arákùnrin yìí náà. Bẹ́ẹ̀ni. Ó dáa. Ọlọ́run jẹ́ ká ṣe àṣeyọrí. Àmín o.